yìí kì í ṣadé 1940 àwọn adé tá ń wò yìí kì í ṣadé ẹjẹ ń bẹ̀ wọ́n àwọn adé tá ń wò yìí kì í ṣadé tí wọ́n fowó rà gbogbo àwọn adé tá ń wò yìí kì í ṣadé tí wọ́n tọrọ àwọn adé tá ń wò yìí kì í ṣe adé tí wọ́n bùyàn tẹnumọ́ ọ̀gá mi. àwọn adé tó ti lò 800 years láyé ni ẹsẹ̀ kábíyèsí. tó o bá tí ì mọ tí wọ́n pè ní ìṣẹ̀ǹbáyé máa bọ̀. Oǹdó wípé tí ọlọ́jà ti Ọ̀wọ̀ tó bá fẹ́ dé adé àfi kí wọ́n lọ gbàṣẹ lọ́wọ́ kábíyèsí Olúfọ̀n ti darí fún Òròlú kí ọlọ́jà ti Ọ̀wọ̀ tó lè dádé ẹ̀sẹ̀ kábíyèsí fọ́bọ̀ Olúfọ̀n. wò ní dáadáa nínú àwọn adé tó ń wò yìí ó ní báńkẹ́sà àtẹ̀dádé lọ sí ìlú Ìbàdàn tí ọ̀dọ̀ dẹ́ríjà náà tó sọ fún gbogbo àgbáyé wípé tó bá ti jẹ́ pé èmi ni Àrẹ̀mọ Ọbàtálá kí ọjọ́ ọ̀nà ìgbòlógè ẹ máa bọ̀ ẹ̀yin lẹ́ lónìí ẹ máa bọ̀ ọ̀gá wa ẹ máa bọ̀ ẹ̀yin lẹ́ lónìí. ọ̀nà ìgbòlógè sàn gẹ́gẹ́ fún mi ó ní àbàwọ̀ ní àbà Olúfọ̀n kẹgbẹ́ àwọn eléyìí sì kọjá gbẹ́ ṣé mo mọ́lá ìrọ́dà ọ̀gá àti ọ̀nà ìgbòlógè wá sọ̀rọ̀ kọ́ ọ sọ fún un pé mo ló ti rí tiẹ̀ bẹ́ẹ̀ni sọ̀hún ó ti kú ọ̀rọ̀ ẹ̀ tó kẹsí. bàbá mo ní àwọn adé yìí ìkan bẹ nínú àwọn adé yìí tí Olúfọ̀n ti là ń fọ́ Òròlú tó fi ń pẹ̀rí gbogbo tí ń jẹ́ ẹni tí ò rí bí tó fi ń pẹ̀rí gbogbo ẹni tí ò rí bà tó fi ń pẹ̀rí gbogbo ẹni tí ń fọwọ́ sùn lùkiri tó bá ti ní wọ̀nyí àmọ́dún ẹ̀kọ́ ìgbé wá ẹ̀kọ́ fúnfọ́nùfá ẹ̀wà dúpẹ́ tó bá wà lára ẹni tó yàgẹ̀ sọ lónìí wípé lọ́dún tí ń bọ̀ mò ń gbé ọmọ àbọ̀ wá kí Olúfọ̀n. This is my cover.